ẹ wo nǹkan tó wà lẹ́yìn mi yẹn òun ni wọ́n ń pè ní Amazon tàbí Woman King. Gbogbo ibi tí mo wà yìí ní Ọ̀yọ́ tí máa ń wá gba ìṣákọ́lẹ̀ láti Ọ̀yọ́ lílọ̀nlọ́n orílẹ̀-èdè Benin Republic níbi tí mo wà yìí. Mo dẹ̀ lè sọ fún yín pé ère tó wà lẹ́yìn mi yẹn tó ń pè ní Amazon kò bá má sí níbẹ̀ tí kò bá ṣe ibi tí a mọ̀ sí Ọ̀yọ́ lé ní ìgbà náà. Tẹ́ bá ti wo movie tó ń pè ní Woman King tó wà lórí Netflix, ìtàn àwọn obìnrin tó jà takuntakun tó bá àwọn ìlàrí Ọ̀yọ́ tó bá wọn jà tó borí wọn gẹ́gẹ́ bí Lísàbí ṣe bá àwọn ìlàrí Ọ̀yọ́ jà, òun náà ni ìtàn àwọn ilé náà. Ẹ lè lọ wo sinimá ẹ̀ lórí Netflix. And mo dẹ̀ lè sọ fún yín pé bronze náà fi ṣe ère tó wà lẹ́yìn yìí. Kò wá ń ṣe ìtàn tí mo fẹ́ sọ lénìí gangan nílé. Ìtàn tí mo fẹ́ sọ lénìí ni ìtàn Oyo Empire. Àwọn ohun gangan náà pè ní Oyo Empire. Kí wàá níṣẹ́ wọn? Ṣé rí nínú gbogbo àwọn movies tán ti ṣe nípa Oyo Empire, ìtànjẹ kan wà níbẹ̀ tí mi ò fẹ́ràn rárá. Ẹ káàbọ̀ sórí ìkànnì, orúkọ tèmi ni Adetona. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín nílé Yorùbá pọ́nbélé ni wàá máa rán wa létí ibi tá a túbọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí ìtàn, àṣà àti ìṣe Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àti pè ní Abinibi. Lónìí orílẹ̀-èdè Benin Republic náà la wà gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní síwájú. Orílẹ̀-èdè Benin Republic náà la wà and òbí ère Amazon náà níbi tá a ti ṣètò lénìí láti sọ in connection ère tó wà lẹ́yìn mi yìí àti ìran Yorùbá láti sọ fún yín. Òun náà ni àti pàápàá jùlọ Ọ̀yọ́ lé. Gbogbo ibi tí mo wà yìí ní Ọ̀yọ́ tí máa ń wá gba ìṣákọ́lẹ̀ láti Ọ̀yọ́ lílọ̀nlọ́n títí dé Ògòbí ni wọ́n ti ní àwọn ìlàrí Ọ̀yọ́ tó ń gba ìṣákọ́lẹ̀ títí dé Ògòbí tí mo wà yìí nìsín. Ẹ wo adúráwà tèmi gan lò láti dé Ògòbí. Káṣẹ́ wa sọ pé nígbà yẹn tí ò sí mọ́tò, tí ò sí nǹkan kan. Ṣùgbọ́n kí ni mo wá fẹ́ fàyọ ni pé kò ń ṣe pé Ọ̀yọ́ kàn jẹ gàba lórí wípé ká máa gba ìṣákọ́lẹ̀ kiri nígbà náà. Ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ ká mọ̀ lẹ́yìn tẹ́ pé kò síbi kankan tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ láti inú movies ni, láti inú àwọn ìwé táwọn èèyàn ti kọ ni, kò sí ibi kankan tó ti ń sọ̀rọ̀ nípa rẹ̀. Nǹkan náà sì ni pé kì í ṣe pé àwọn Ọ̀yọ́ kàn gba ìṣákọ́lẹ̀ lásán lọ́wọ́ àwọn Arábì. Mo sì lè sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tẹ́rí tí Ọ̀yọ́ ti ń gba ìṣákọ́lẹ̀ yìí, àwọn náà máa ń lọ bẹ̀bẹ̀ fọ́yọ́ pé kí wọ́n máa bọ̀, kí wọ́n á ṣe kíni, kí wọ́n á jẹ́ bí central government fún àwọn ní ọ̀pọ̀lọpọ̀ ni mo sọ fún yín. Àwọn kan wà mẹ́tẹ́ pé wọ́n kó ogun lọ síbẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn bí tá a mọ̀ sí ilẹ̀ Yorùbá, ṣe mọ̀ pé mo lè sọ fún yín pé about 15% of the total population ìlú tí mo wà yìí ni wọ́n ti ń sọ èdè Yorùbá. Kódà gan gẹ́gẹ́ bí mo máa ń sọ, ọ̀pọ̀lọpọ̀ ọba ló jẹ́ ọmọ Odùduwà gangan tó jẹ́ àwọn ọmọ Ọ̀kànbí gangan. Ọmọ mẹ́ta ni mo kà: Onípòpó, Onísàbẹ̀ àti Alákétu. Alákétu yẹn náà ní Alákétu tìlú Kétu, Onípòpó of Pópó àná Onísàbẹ̀ of Sàbẹ̀. Àyèmádé Port Novo níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kìíní wà. Ó wù mí pé kí n lè rin gbogbo ìrìn àjò yìí lẹ́ẹ̀kan náà, ṣùgbọ́n náírà ò lè jẹ́ kí n lè rìn lẹ́ẹ̀kan náà. Ẹ jẹ́ ká nǹkan fi sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn. Mo dẹ̀ fẹ́ fi àkókò yìí sọ fún yín wípé gbogbo àwọn ìlú àti bóyá mo lè pè ní town and villages tí Ọ̀yọ́ ti ń gba ìṣákọ́lẹ̀, tí ìyá Ọ̀yọ́ ń gba ìṣákọ́lẹ̀ ní wọn ni wọ́n ń fún wọn ní nǹkan míì fi dípò ìṣákọ́lẹ̀ tí wọ́n ń san fún Ọ̀yọ́. Ní eléyìí tí àwọn eléyìnbó ń pè ní wọ́n jẹ benefit, oríṣiríṣi benefit ni wọ́n benefit láti ara Ọ̀yọ́ ní ìgbà náà. Mo wá ti kọ díẹ̀ nínú àwọn benefit yẹn pẹ̀lú reference bí mo ti ṣe conclude àwọn kìíní, torí kò síbi kankan tí wọ́n ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí nínú gbogbo movie wípé àwọn ìlú tí Ọ̀yọ́ ń gba ìṣákọ́lẹ̀ lọ́wọ́ wọn, àwọn náà ń benefit directly or indirectly. Kò tí ẹ ṣe indirectly, wọ́n benefit directly láti ọwọ́ Ọ̀yọ́ ni. Ṣé mọ̀ pé ní ìgbà náà ogun abẹ́lé máa ń wà, ogun Fúlàní wà, oríṣiríṣi ogun ló wà ní ìgbà náà. Ṣùgbọ́n ọ̀kan lágbòógì lára àwọn benefit tí wọ́n kọ́ jẹ tí gbogbo wa lè kọ́kọ́ ronú bí mo ti ṣe sọ̀rọ̀ dé oríṣiríṣi ogun yìí, òun ni ààbò. Bí àwọn ìlàrí Ọ̀yọ́ ṣe ń wà ní àwọn ìlú yẹn, kò ń ṣe ìṣákọ́lẹ̀ nìkan ni wọ́n ń gbà,
bí kò ṣe pé wọ́n tún dáàbò bo àwọn ìlú yẹn. And tá bá dẹ̀ sọ̀rọ̀ pé ìlàrí Ọ̀yọ́, tó máa ń sọ pé ìlàrí Ọ̀yọ́, kì í ṣe àwọn ọmọ Ọ̀yọ́ nìkan ló máa ń jẹ́ ìlàrí Ọ̀yọ́. Gbogbo ilẹ̀ Yorùbá ni Ọ̀yọ́ ti ń lo jagunjagun pátápátá. Gbogbo ilẹ̀ Yorùbá ó ní Ọ̀yọ́ ti ń ní jagunjagun. Fún àpẹẹrẹ, ẹ wo Àfọ̀njá tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ṣọmọ Ọ̀yọ́ ni? Kì í ṣọmọ Ọ̀yọ́, ṣebí Ìlọrin ni. Mo rò pé àǹfààní rẹ̀ láti sọ ìtàn bí Ọ̀yọ́ ti ṣe ní agbára tó ní ìgbà náà, òun ni mo fi wò pé kí n sọ nílẹ̀. Ẹ jọ̀ọ́ máa sọ Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀ láti fi back àwọn point mi. Military Ọ̀yọ́ ó ní agbára gan, gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan pé kò ń ṣe ìlú Ọ̀yọ́. Kódà wọ́n máa ń rán àwọn èèyàn wá sí inú ìlú tá a wà Ìdàmẹ̀ láti wá kọ́ ìjà. Ìjàjàgbara ni ọ̀pọ̀lọpọ̀ oná fi máa ń mọ akíkanjú ní ìgbà náà. Ìjàjàgbara náà fi máa ń mọ akíkanjú ní ìgbà náà. Gẹ́gẹ́ mo dẹ̀ ń sọ fún yín, tẹ́ bá lọ ka ìwé kan tí arákùnrin kan kọ, Joseph J.E. tó kọ ní ọdún 1988, The Rise and Fall of the Oyo Empire. Ẹ máa rí nǹkan tí mo kọ̀ rọra sọ fún yín pé àwọn ènìyàn ṣe kí ni, wọ́n gba ààbò lọ́wọ́ Ọ̀yọ́ nígbà náà. Gbogbo àwọn ìlú tó ń san ìṣàkọọ́lẹ̀, agreement wà láàrin wọn gbókè o, ẹ máa dáàbò bò wá. Kí náà fi ń san owó ààbò tó ń dáàbò bò wọ́n gbà náà? Òun ni pé wọ́n ń fún wọn ní èrè okun. Ẹ má gbàgbé pé kò sí owó nígbà náà. Ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n benefit nínú structure tí Ọ̀yọ́ lé nílẹ̀. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tí wọ́n benefit láti ara Ọ̀yọ́ ó ní trade route. Ó ní mo pè ní trade route. Torí nígbà náà mo máa ń sọ fún wa pé kò ń ṣe gbogbo nǹkan ni wọ́n ní ní Ọ̀yọ́. Nígbà náà ni mò ń sọ fún yín báyìí. Ní ìgbà míì a máa kó góòlù, irin, bronze, àwọn ère tá a ti carve, àwọn ṣìgìdì, nǹkan kan tí à ń carve tó jẹ́ iṣẹ́ àdáyébá tiwa. Ṣé mọ̀ pé Ògún nìsín alágbẹ̀dẹ ni? Mo kàn fi ṣàlàyé fún yín ni o. So àwọn iṣẹ́ àdáyébá tiwa tó jẹ́ bí iṣẹ́ alágbẹ̀dẹ, à ń ṣèbọn, à ń ṣe gbogbo àwọn kinní náà. A máa wá kó gbogbo àwọn kinní, a máa kó lọ sí trade kan tó ń pè ní Sahara trade. Mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń wo ìkànnì lọ ka Sahara trade. Slave trade náà ni, bí slave trade náà ni, ṣùgbọ́n kò kàn ń ṣe slave trade nìkan, òun ni ò jẹ́ kó popular. Kò dàbí transatlantic trade tó jẹ́ pé slave trade nìkan ni, ṣùgbọ́n ilé Sahara trade gbogbo nǹkan náà trade bẹ́ẹ̀. Wọ́n trade ẹrú ń bẹ̀, wọ́n ra ẹrú, wọ́n ta ẹrú ń bẹ̀. Ẹ máa kó iyọ̀ lọ torí kò sí owó nígbà tí mo ń sọ fún yín yìí. So Ọ̀yọ́ ló ní ọ̀nà tí wọ́n gbà lọ Sahara, gbogbo ọ̀nà tó ń gbà lọ Sahara trade. Kò ń ṣe pé òun nìkan ló lọ́nà náà, òun náà ló ń ṣe kíni, òun ló ń ṣe alámòójútó ọ̀nà náà, security ni àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí màá tún máa sọ. So ó jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì tí wọ́n benefit nínú ètò ìlànà tí a mọ̀ sí structure tí Ọ̀yọ́ lé ní nígbà náà, tí a mọ̀ sí Ọ̀yọ́ Empire. Ó jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì. Tẹ́ bá sì fẹ́ mọ̀ sí nípa nǹkan tí mo sọ yìí, ẹ lè lọ ka ìwé tí arákùnrin kọ̀ọ̀kan tó pè ní Love J P.E. tó kọ ní ọdún 1980. Wọ́n pe ìwé náà ní Yorùbá History. Cambridge University Press ló kọ ìwé náà. Kẹ́ wá ka section tí wọ́n pè ní Ọ̀yọ́ Trade Route and Market. So ibẹ̀ lẹ ti máa rí púpọ̀ sínú nǹkan tí mo kọ́ra sọ nípa ìlànà tí ara àwọn ètò tí àwọn ìlú kéréje tí wọ́n benefit lára Ọ̀yọ́ lé ní ìgbà náà, Ọ̀yọ́ Empire, tí wọn kì í sọ mọ́ ní òde òní, tí ò kì í sí nínú ìtàn mọ́ ní òde òní. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n benefit lára Ọ̀yọ́ ní ìgbà náà ó ní mo pè ní infrastructure. Ẹ wo irú bí táwa ìjọba orílẹ̀-èdè Benin ló ṣe bí infrastructure ni. Àwọn èèyàn kan máa ń wá síbẹ̀ ní Sunday, wọ́n á gbafẹ́, wọ́n dẹ̀ tún rántí ìtàn àwọn baba ńlá baba wọn níbi tí àwọn ìran obìnrin tí wọ́n ti ṣe kíni, tí wọ́n ti jà. This same set of àwọn Amazon tó wà lẹ́yìn mi, àwọn ni wọ́n kógun lọ Abẹ́òkúta tí wọ́n fi sá sí abẹ́ Olúmọ. Ṣùgbọ́n ọ̀tọ̀ ìtàn ọjọ́ mi òun nìyẹn.
àwọn kan máa ń believe pé àwọn Ọ̀yọ́ ló jẹ́ kó lé wọn lọ sábẹ́ Olúmọ. Rárá, wọ́n ti gba òmìnira kù lọ́wọ́ Ọ̀yọ́ pátápátá nígbà tí wọ́n lọ sí abẹ́ Olúmọ. Àwọn tó wà níbí, àwọn Dahomey yìí tí ère tó wà lẹ́yìn mi yìí jẹ́ símbọ̀ wọn ní ayé òde òní. Àwọn náà kógun lọ sí Abẹ́òkúta tí àwọn ará Abẹ́òkúta fi sá nígbà náà, tó fi lọ sá sí abẹ́ Olúmọ. Tó bi wọ́n pé ẹ̀yin Ẹ̀gbá níbo gan lẹ sá sí? Wọ́n fi ní Abẹ́òkúta la sá sí. Òun ló jẹ́ kó máa pe bẹ́ẹ̀ ní Abẹ́òkúta títí di ọjọ́ òní yìí. Ṣùgbọ́n ìyẹn kọ́ ni nǹkan tí à ń sọ léni yìí. Nǹkan tá à ń sọ, tí mò ń sọ ní ẹlẹ́kẹta, òun ni pé infrastructure. Kí náà pè ní infrastructure? Alára àwọn structure tí Ọ̀yọ́ lé ní ìgbà náà, òun ni pé gẹ́gẹ́ mo yẹ sọnù ẹlẹ́kejì pé wọ́n ní route. Kò wá ṣe pé wọ́n ní route náà, ibi tí ó wá yẹ kí bridge wà ní ìgbà náà wọ́n ṣe bridge sí. Wọ́n dàbí ìjọba àpapọ̀ fún gbogbo àwọn orílẹ̀-èdè. Ẹ má jẹ́ ń lo orílẹ̀-èdè. Wọ́n dàbí ìjọba àpapọ̀ fún gbogbo àwọn ìlú kéréje tó wà lábẹ́ wọn ní ìgbà náà, ní tẹ́ pé gbogbo nǹkan tó bá need wọ́n á ṣe fún wọn. Gbogbo àwọn ìlú kéréje yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń jọba ní ìgbà náà. Baálẹ̀ náà máa ń jẹ, yàtọ̀ sí àwọn primary ìlú tí ìran Odùduwà ti wá nìkan ni wọ́n máa ń ṣe àwọn kinní yìí. So infrastructure ó wà lára àwọn nǹkan tí àwọn ìlú yìí ń benefit láti ara Ọ̀yọ́ ní ìgbà náà. Tẹ́ bá sì fẹ́ mọ̀ sí nípa nǹkan tí mo sọ yìí, ìwé kan náà wà tẹ́ lè kà. Wọ́n pe ìwé náà ní The Oyo Kingdom of the 1840s. Arákùnrin tó ń jẹ́ Òjó J.O. ló kọ ìwé náà ní ọdún 1971. University Press Limited ló kọ ìwé náà. Tẹ́ bá fẹ́ lọ níbi tó ti sọ̀rọ̀ nípa bí Ọ̀yọ́ trade route, ibẹ̀ lẹ tí mo ti rí nǹkan tí mo kàn rọra sọ fún yín. Ṣé wá rí nǹkan ẹlẹ́kẹrin tí wọ́n benefit lára Ọ̀yọ́ ní ìgbà náà ni mo pè ní centralized administration. Ṣé rí ní centralized administration, Ọ̀yọ́ ló dàbí, like mo sọ ní last kìíní, Ọ̀yọ́ dàbí ìjọba àpapọ̀ fún gbogbo àwọn ìlú tó wà lábẹ́ ẹ̀ ni. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní ìlú kọ̀ọ̀kan, òkè náà máa lọ. So structure ìgbà náà dàbí pyramid ni, bó ṣe lọ ni bí pyramid ló ṣe rí. So Ọ̀yọ́ àti Aláàfin ló wà lókè pátápátá. Tí nǹkan bá ń ṣẹlẹ̀ ní ìsàlẹ̀, wọ́n máa tò bọ̀ títí tó bá jẹ́ pé eléyìí tó yẹ k'Aláàfin gbọ́ ni, Aláàfin máa gbọ́ sí i. So Aláàfin lá ṣèjọba yẹn, just like bá a ṣe ní local government, ta ní governor, bá a ṣe ní local government chairman nísìn, ta ní governor, bẹ́ẹ̀ náà la tún ṣe ní president. Ẹ jẹ́ kí n kọ short ẹ̀ bẹ́ẹ̀, because látòrí Aláàfin a máa mú àwọn Ọ̀yọ́mèsì, látòrí àwọn Ọ̀yọ́mèsì a máa mú àwọn Ògbóni, lẹ́yìn yẹn a máa mú àwọn Ọ̀làrí Ọ̀yọ́, bẹ́ẹ̀ mi ò rántí bọ́n ti ṣe ń to pyramid ilẹ̀ Yorùbá yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí, but bó ṣáà ti ṣe lọ nìyẹn. But tí máa rí any diagram tó explain briefly, máa fi sí inú fídíò yìí kẹ́ rí bí structure yẹn ṣe lọ, àbí kí n kọ́ sínú fídíò yìí bí yẹn ṣe lọ nìyẹn. So tẹ́ bá sì fẹ́ kà sí nínú nǹkan tí mo tún sọ yìí, ẹ lè kàwé tí mo sọ lẹ́ẹ̀kan tí mo ní wọ́n kọ ní ọdún 1998 tán pè ní The Rise and Fall of the Oyo Empire. Níbi section tó ti sọ̀rọ̀ nípa structure and trade ni wọ́n sọ̀rọ̀ nípa yẹn. So ẹ lè kàwé yẹn sí nípa centralized administration ní ẹlẹ́ẹ̀kẹrin, nǹkan tí àwọn ìlú yìí ń benefit látara Ọ̀yọ́. Kì í jẹ́ kí ogun abẹ́lé tó máa fẹ́ jẹ ọba, àtọ̀yọ́ ni ó ti wá, ọ̀dà wà látọ̀yọ́ ni. Tó máa fẹ́ ṣe igbá, àtọ̀ òkè ni ó ti wá. So gbogbo àwọn structure yìí ni wọ́n benefit nígbà náà. Nǹkan tó wá kẹ́yìn nínú ara àwọn nǹkan tí wọ́n benefit tèmi mọ̀, tí mo ṣàwárí, òun ni mo ń sọ. Nǹkan 5 tí mo ṣàwárí, mo mọ̀ pé ó ṣeé ṣe kó jù bẹ́ẹ̀ lọ. Lára àwọn nǹkan tó ń benefit tún wọ́n fi ń san ìṣákọ́lẹ̀ padà. So kò kàn ṣe pé wọ́n kàn ń san ìṣákọ́lẹ̀ lásán nígbà náà. So nǹkan tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún, òun ni mo pè ní resources. Wọ́n ní access sí resources Ọ̀yọ́, bóyá ilẹ̀ ni Ọ̀yọ́ ọba Aláàfin ló nílẹ̀,
that's the law tó wà nígbà yẹn. Aláàfin ló ní ilẹ̀, so Aláàfin ló ń fún wọn ní ilẹ̀ pé ẹ máa dáko síbẹ̀. Omi yìí omi kinní kan ni, kinní kan báyìí, kinní kan ni, kinní kan ni. So bí àwọn nǹkan yìí ni mo lè sọ fún yín. Tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀ sí nípa ẹ lọ kàwé tí mo sọ ní ẹ̀kan pé Yorùbá history tí Love J kọ ọdún 1970 something ni wọ́n kọ ìwé náà. So ẹ lọ kà sí nípa abẹ náà ti sọ̀rọ̀ nípa land, water and other resources, other mineral resources. So ẹ lè lọ kà sí. So àwọn nǹkan wọ̀nyí ni mo mọ̀ tí àwọn ìlú nǹkan márùn-ún ilé mi mọ̀ tí àwọn orílẹ̀-èdè yìí ń benefit látara Ọ̀yọ́. So ẹjọ́ ń tọrọ Ọlọ́run, mo á fẹ́ bẹ̀ wá ni pé táwa máa kọ àwọn movies wa pàápàá jùlọ nípa Ọ̀yọ́ láti sìn yín lọ, ẹ máa jẹ́ ká máa fi sí because Ọ̀yọ́ àti Ifẹ̀ orírun ilẹ̀ Yorùbá ni. Èmi ò sì rí kàmbì kankan yí pé Ọ̀yọ́ ń gba ìṣàkọ́lẹ̀ láti Ilé Ifẹ̀. Mi ò mọ̀ bóyá ó wà o, ṣùgbọ́n màá sì ṣèwádìí mi débẹ̀. Ṣùgbọ́n ẹ máa mọ̀ pé ranking wà nígbà náà, and gbogbo ibi tá a wà yìí tí mo jókòó sí orílẹ̀-èdè Benin Republic níbi tí mo wà yìí, mo dẹ̀ lè sọ fún yín pé Ọ̀yọ́ ń gba ìṣàkọ́lẹ̀ débi tí mo wà yìí. Òun ló fa ìtàn èrè tó wà lẹ́yìn mi yìí. So kò ní jù báyìí lọ lénìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ lórí ìkànnì Yorùbá pọ́nbélé ni wá, a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun. La fi dá ìkànnì sílẹ̀, a sì pè ní Abinibi. So ẹ jọ̀ọ́ bá mi subscribe, ẹ like fídíò yìí. Mo sì mọ̀ pé ẹ ní regret pé like ẹ, torí àwọn nǹkan tá a máa ń ṣe náà ni. Kò dẹ̀ ń ṣe orílẹ̀-èdè Benin nìkan ni ibi tí à ń lọ. A sì wish àti dé Togo, láti lẹ́yìn Togo a máa dé Ghana, lẹ́yìn Ghana bóyá a ṣe máa tẹ̀síwájú, ṣùgbọ́n Naira lè má jẹ́ ká kọjá àwọn ibi tí mo sọ yẹn. So kò ní jù bẹ́ẹ̀ lọ. So ẹ má gbàgbé láti like ara yín. Fídíò míì tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yìí yẹn. Ẹ wò, mo sì mọ̀ pé ẹ ní regret bẹ́ẹ̀ wò. Ẹ ṣé gidi gan.